brother tí kálukú wa ń wò yìí òdú ni wọn kì í sá ìmọ̀ fólókó gbajúgbajà ìlú mọ̀nká akọni èèyàn ọ̀jọ̀gbọ́n láwùjọ àwọn ọ̀jọ̀gbọ́n brother yìí ti create awareness báwọn wà nù ayé lọ́nà tó dáa ọlọ́mọ bẹ́ẹ̀ mo fàánù rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́mọ kúrò ẹ̀mí brother yìí o gbogbo tọ́lọ́mọ bá ṣe fún wọn lóore ọlọ́mọ ṣe lórí ẹ̀dẹ́ àtàwọn ọlọ́jà alábọ̀ rí ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wọ̀n àjọ ọlọ́run brother yìí pẹ̀lú ẹ̀bùn àtàgbékalẹ̀ àti ìjẹ́gbadúgbajà ọ̀pọ̀ èèyàn lọ́lọ́run lè bùn lẹ́bùn yìí àmọ́ kọ́ máa níbi tí ó ti lò ó lè máa lò kí wọ́n tẹ́wọ́ gbà kí wọ́n máa rí sí pẹ̀lú tó bá gbé dání orí ọlọ́run ọba ni àánú ọlọ́run ọba ni brother yìí pẹ̀lú bí wọ́n ti jẹ́ gbadúgbajà tó ọlọ́run ọba ò fi àbòsí tí brother yìí bá ń lo afẹ́nú yẹn láti máa fi sọ̀rọ̀ ẹ̀sìn bá míì tí wọ́n ń sọ bí ò ti lọ èmi yóò máa wà nínú àwọn tí wọ́n máa jáde tá a máa sọ̀rọ̀ alẹ́mọ̀dákọ̀ wọn pààyàn àmọ́ àwọn máa pẹ́ sọ pé ẹ̀yin yẹn sọ́ra o alágbákò ní o nígbà tí brother yìí wá ń lo afẹ́nú yìí láti máa sọ èyí tó ṣe déédéé ká tó wá gbẹnu dákẹ́ ká máa lò wọ́n lọ́gọ ẹnu bí àṣà Yorùbá ó yẹ ká lè gbósùbà fún wọn ká kan sára sí wọn yìí pé àkọsílẹ̀ ń ṣe tó bá jẹ́ pé ìran Yorùbá wọ́n bá ní kí ni Yorùbá máa ń pe àwọ̀dù àbí ok tó bá yẹ pé adé kan bẹ téèyàn máa dé fún àwọn ọ̀jọ̀gbọ́n brother yìí dìsáàfù ẹ̀ wọ́n dìsáàfù ẹ̀ àmọ́ mo ti fẹ́ sọ̀rọ̀ lágbègbè ọ̀rọ̀ brother yìí ti tójọ́ mẹ́ta nígbà tí mo ń come across àwọn fídíò wọn kọ̀ọ̀kan tí wọ́n ń sọ torí pé mo follow wọn máa rí pé àkíyèsí tó múnádóko ọ̀tọ̀ ní brother yìí ń bá bọ̀ wọ́n wá rí wípé sẹ̀mẹ̀ pé ọlọ́run ọba Allahu a'lamu haythu yaj'alu risalatahu ọlọ́run ló mọ ibi tó ti lè yọ jíṣẹ́ jáde àìmọye ọ̀rọ̀ ojúlówó ọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹnu rú mi yìí ni ló bá ti jáde àwọn yẹn lè mọ àwọn alákatakítí àdàlúrú àyẹyẹ àjàgbà àwọn yìí wá nítumọ̀ ni ẹni tí wọn ò gbéra wọn kalẹ̀ láàfáà Kùránì kan ni wọ́n ń tú ọ̀rọ̀ ẹranko wọ́n wá ń mú àwọn òdúdú tí kálukú náà tó jẹ́ pé ìran Yorùbá ó yẹ ká máa rí sí wípé kò rí bẹ́ẹ̀ lóòótọ́ eléyìí ọ̀nà lóòótọ́ àmọ́ nítorí pé brother yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti kẹ́fìn wípé mùsùlùmí ni wọ́n ìkórìíra ẹ̀sìn tẹ́lómi ní kò jẹ́ kó fẹ́ máa rí sí wípé òdodo ní gbàtí brother yìí sẹ́ni wọ́n ń wọlé sọ́tún wọ́n ń wọlé sósì brother yìí bọ̀rọ̀ débi àwọn tí wọ́n ọ̀sán yìí ń sọ̀rọ̀ à ń fi igbá ṣe sú kò nítumọ̀ àwọn èmi náà ti sọ ti bẹ́ẹ̀ kí ló dé tó já sí pé tí wọ́n olórí jùlọ torí pé ọ̀nà tágbà wọlé ọgọ́rùn èèyàn tọ́lọ̀ ń bá ti ní kí wọ́n ní followers tó báyìí tí wọ́n ti jẹ́ gbajúgbajà public figure báyìí munafiki náà máa ń ṣe ní fáàkù náà máa ń ṣe wọn nífẹ̀ẹ́ kí ẹ̀sìn àwọn kó máa jẹ jáde bí ọ̀rọ̀ torí pé wọ́n fẹ́ everybody náà fẹ́ carry along ẹlòmíì máa ń ṣe munafiki kò ní fẹ́ kẹ́ ẹ̀ mọ́ ibi tó ń bi lọ́ọ̀gì sí pé nǹkan bá tiẹ̀ lọ ní o bẹ́ẹ̀ sì ni Yorùbá ní èéfín níwà bẹ́ẹ̀ náà ní èéfín lẹ́sìn ìgbàgbọ́ tí ẹ bá nínú ọkàn yóò mọ̀ reflect nínú téèyàn bá ń ṣe brother yìí ṣàlàyé tó bá jẹ́ pé brother yìí náà wọ́n jẹ́ ìran Yorùbá èdè wa èdè ni tẹ́nìkan ò ní fẹ́ kábùkù ọmọ kan wá torí pé àní ìran mi ta lè claim mọ́ níbò míì n ò ní gbà wá bò míì ìran wa ni ìran wa máa jẹ́ ibi tọ́lọ́ wọn ti dá wa náà lọ dá wa sí ibi tó fẹ́ kí wọ́n ti bí wa náà lọ bí wa sí ìran yìí jẹ́ wá lógún gan káwá jẹ́lẹ́sìn míì yẹn ò túmọ̀ sí wípé ká máa fàbùkù kanra wa àmọ́ tí ọba lọ Yorùbá nípa rọ níyì ẹ̀tẹ́ ní mú wa brother yìí wọ́n ṣàlàyé ká fi gbá ṣe su ìyànṣẹ́ yìí ń sọ̀rọ̀ wọn ni ká fi àgé bútà pé irọ́ ni èèyàn ọmọ gbé Kùránì wáyé wọn kọ́ aláwùsáré ẹran sí wọn ti sọ̀rọ̀ lágbègbè ẹ̀sìn méjèèjì síbẹ̀síbẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn abọ̀rìṣà brother yìí mo ti máa kẹ́fí sí brother yìí ti ń tójọ́ mẹ́ta láwọn bíi ọdún méjì sẹ́yìn tí brother yìí bá ń sọ̀rọ̀ mo ní brother yìí ẹni yìí súnmọ́ pé wọ́n gbé àwọn agbègbè bìkà pẹ̀lú gbọ́rọ̀ wọn kalẹ̀ yìí torí pé tí wọ́n máa ń gbọ́rọ̀ lọ́n bí ọ̀rọ̀ ẹranko wọ́n máa ní ẹranko eléyìí nǹkan kan àwọn àgbàlagbà wọ́n dìtẹ́tì wọ́n máa ń lo nǹkan kan lára rẹ̀ àmọ́ wọ́n wà sọ̀rọ̀ yẹn níbàámu ẹ̀sìn wọn ò ní sọ tí ó gbàgbàgbé àwọn èèyàn jẹ́ mo rí pé n tó yé wọn tí kálukú náà gbọ́yé ni wọ́n sọ múná brother yìí mo kẹ́fẹ́ bẹ́ẹ̀ lágbègbè ọ̀rọ̀ tiwọn náà wọ́n padà wá fi díẹ̀ múlẹ̀ mo ní káì ọkàn mọ́ náà sọ pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní alukulubu shawahid wal a'malu adilla ọkàn rí na gan
ọkàn ríran brother yìí ni àwọn ti gbé nọ́ọ̀tì dáadáa Ọlọ́run sì tẹ́ kó lọ lé bí sẹ́tẹ̀ ìgbédání ti dáa tó bá jẹ́ pé nọ́ọ̀tì lẹ́ ti ń lò wọn ní tẹ́wọ́ gbà bẹ́ẹ̀ agbègbè kan ní nọ́ọ̀tì mo bá yín dúpẹ́ sá má jẹ́ lọ́bẹ̀ yẹn ìtẹ́ ìgbédání yẹn ìtọ́wọ̀ ń fẹ́ lò yín fún ojú ẹ̀ kọ́kọ́ wá sí nọ́ọ̀tì náà ẹ̀yin náà ó dàbí bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ti gbé nọ́ọ̀tì ni mo ní inú mi wá tó pé mo ní musa kẹ́fí pé ìsọ̀rọ̀ ẹni yóò jọ sọ̀rọ̀ ẹni tí ẹ̀jẹ̀ wọn yìí ti míìsì omi wọn wọ́n ti mú mi míì tó bá jẹ́ pé ẹ̀sìn náà ló bá rí fọ́ọ̀mù yín bẹ́ẹ̀ mo bá yín dúpẹ́ o àtàwọn àti yín ọlọ́njẹ́ alábọ̀ rẹ̀ brọ́dà yìí tájẹ́ tí wọ́n á dà fún wọn kọ́ ni wípé kábọ̀dì sọ di mùsùlùmí àbí kírísítẹ́nì ló di kó di mùsùlùmí àmọ́ àbùkù táwọn yẹn bá fi ń kan ìran wa kí wọ́n ká máa yọ àìmọye àwọn ọ̀rọ̀ táwọn yẹn lè máa sọ brọ́dà yìí wá ní ìran Yorùbá pé àwọn yẹn ti mọ̀ yìí pé a fẹ́ràn ìran yìí a níbìlì fún ìran yìí a sì máa fẹ́ gbé orí mọ̀ fún pé ìran wa ìran Yorùbá brọ́dà yìí wá ní àwọn yẹn ti wá mọ̀ pé wọ́n á sásẹ́lẹ̀ rẹ̀ pé Yorùbá làwọn fẹ́ dìfẹ́ǹdì o wọ́n máa mú irọ́ jáde àwọn yẹn náà máa fọ́ọ̀lù sí pé lókè ìgbà tí bá sáà ti ń dìfẹ́ǹdì Yorùbá kò bá jẹ́ pé irọ́ ni láti ìgbà tí brọ́dà yìí ti gbọ́dọ̀ débi à ń fà géèsì su à ń fi búta sẹ́wà à ń fi gbá ṣe òdùkú pé irọ́ mà ní ọ̀sán ìka ń sọ̀rọ̀ pé irọ́ ló bá dé táwọn àbọ̀rìṣà ti jáde pé nítorí bá mọ̀lẹ́ ọmọ sọ máa sọ ẹranko rẹ lọ́mọdé wọ́n ti di pé wọ́n fẹ́ fọ́ ní irọ́ nìyẹn bẹ́ẹ̀ sì ni brọ́dà yìí ọ̀jọ̀gbọ́n ni wọn àwọn náà rí wípé àwọn ká gbọ́ sábẹ́ yẹn àwọn fẹ́ dìfẹ́ ìran Yorùbá wọn fẹ́ máa gbàbẹ̀ bà wá lójú jẹ́ kí wọ́n máa tìràn mọ́ wa ọ̀sán ìka ń sọ̀rọ̀ ṣèbí brọ́dà yìí sọ̀rọ̀ pé Kùránì jáde lára ẹyin lára ọmọ kan gbé Kùránì wáyé irọ́ ni mùsùlùmí wo ló gbọ́dọ̀ jáde àfi mùsùlùmí tó náà bá jọ dànù aláwò kan hàn lára ẹran aláwò náà lára lọ́wọ́ hàn lára ẹran kí wọ́n dé tí mùsùlùmí ọ̀ jáde torí pé irọ́ ni brọ́dà yìí wá rí wípé káwọn ọmọ kan gbàgbẹ́ yẹn náà wọlé Ọlọ́run ní kúrò ẹ̀mí brọ́dà yìí ọ̀gọ̀rọ̀ èèyàn tó náà bá ti kẹ́ wọn tàtẹ́ ní followers tó tó bá tàtẹ́ ní crowd lórí mídíà tó tó bá wọn máa nífà kún wọn máa ṣe mọ̀nàfíkì wọn yẹ ní mọ̀bí tó belong sí ẹ̀yin wá ẹ̀jú yí àwọn èèyàn pé irọ́ ni ìjẹ́lẹ́sìn mùsùlùmí kọ́ ni brọ́dà yìí sọ̀rọ̀ ń pẹ́ mọ́ àní ẹ̀ má bà wá lójú jẹ́ lágbàáyé nígbà tẹ́ ẹ bá ń prove pé ọ̀sán ìka ń sọ̀rọ̀ ọ̀sán yìí ń sọ̀rọ̀ wáyé tí ò lè sọ bí tí kidnapper bá wà kò lè detect àwọn yẹn àbí òun ò lè detect yẹn ìbanilójú jẹ́ ní táwọn yóò máa bí wá lágbàáyé pé alẹ́ sàmì nǹkan rọ́jò lóhun rọ̀ sí ìdùn kò sáwọn kò sọ́jọ̀ gbọ́n láàrin àwọn eléyìí ni brọ́dà yìí wá jáde àtìgbà yẹn mo ti wá fẹ́ jáde kí n ṣe fídíò wípé òdodo ọ̀rọ̀ ni brọ́dà yìí ń sọ irọ́ ni èyí tó wá bí tèmi torí padà tó sọ̀rọ̀ insha Allah èyí padà tó tẹ̀síwájú àmọ́ kọ́mọ́ bá wà pásítọ̀ kan wá come across fídíò ẹ̀ lórí TikTok láàárọ̀ èmi mo wá rí kó gbé fídíò brọ́dà yẹn ó wá sọ̀rọ̀ lé mi àwọn abọ̀rìṣà náà ń já ara para èyí wọ́n tó ní tí mo wá rí pé pásítọ̀ yẹn náà wọ́n sọ wípé brọ́dà ló jílẹ̀ yìí gbọ́dọ̀ débi ọ̀rọ̀ egbére àbí bẹ́ẹ̀ pé egbére ipe kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ yẹn nìkan gbẹ ní egbére pé ó kẹ́ ní egbére tí wọ́n gbà ọ̀yà òǹdà àkọ́kọ́ àlìjànú àwùjọ ìwìn egbére kankan pé irọ́ ni pé tẹ́ bá ní àwọn èèyàn kan egbére kan sunkún wọ́n gbẹ ní ọwọ́ rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti gbọ́ wọn wá ìmájì ẹ̀ nínú ọpọlọ wọn imagination tó ẹgbẹ́ kálukú ní nínú ọpọlọ òun lẹ́nu mi fi ń rò pé àbí ìwìn yẹn egbére kan wà brọ́dà yẹn gbé wá wọ́n wá yà bàrà yìí pé bẹ́ẹ̀ náà ni picture pé Jésù ni fọ́tò táwọn yẹn máa sọ pé Jésù ni yẹ pé àwọn actor kan àwọn kan láti fíìmù ni pé kì í ṣe Jésù gẹ́gẹ́ nìyẹn sódodo ọ̀rọ̀ wa kọ́ sódodo ọ̀rọ̀ kọ́ pásítọ̀ yẹn wá kò wá lẹ́rìí ó wá ní ẹ̀mọ́ nù èyí tí ó fi lọ bí pé kì àwọn àgbà pé kì í ṣe Jésù gẹ́gẹ́ àmọ́tọ̀ ẹ̀sà àfilẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ayá bàrà sọ lè púfù ẹ̀ lè púfù ẹ̀ náà ọ wá rí pé tó ń bá ní kó máa paraplate lórí ọ̀rọ̀ yẹn fọ́tò òun lè kò sẹ́rí kan ọ̀ lè fìdí ẹ̀ múlẹ̀ pé Jésù Kristi ní fọ́tò yẹn gẹ́gẹ́ bí gbàgbọ́ tẹ́ni ọwọ́ ayé abàdà ó ti wá jáde pé mùsùlùmí ni brọ́dà yìí ọwọ́ ní èyí táyì náà jẹ́ mùsùlùmí ibi tí mo ti wá lérò pé ó yẹ kí n wọlé lé nìyẹn ọwọ́ ní àyèmáyè kátó sọ gba Muhammadu yìí gẹ́gẹ́ tó ìpè sáyẹ́nsì kò lè prúfù ẹ̀ kí ni a ní olóba ní Sahih Bukhari
Sahih Bukhari gan kò rí pé nítorí ìkórìíra tí pásítọ̀ yẹn ní sí Islam ọdẹ attack brother yìí nítorí pé Islam ní kórìíra tí wọ́n ní. Pásítọ̀ yẹn wá ní Sahih Bukhari tó ní ìsìnkọ́ kọlẹ̀ common pé òṣùpá pín sí méjì scientifically so lè proof ẹ̀ pé òṣùpá pín sí méjì wọ́n ti kọ́kọ́ wọ́n ti challenge brother àrùjinlẹ̀ yìí kan náà lórí fídíò nǹkan tí wọ́n fún lésì eléyìí náà òun retí èsì kí wọ́n fèsì science lè proof ẹ̀ pé òṣùpá ti pín sí méjì rí tí báyìí pé ìkórìíra ẹ̀sìn àbá ìlóye Jésù Kristi gan sí ọ̀pọ̀lọpọ̀ miracle tí Bible proof pé Jésù ó perform say ni scientifically lè proof ẹ̀ in táwọn ànábì Ọlọ́run fi ju àwọn èèyàn lọ nìyẹn iṣẹ́ ìyanu tọ́lọ̀ gbé pọ̀wọ́ wọn tọ́lọ̀ fẹ́ fi iṣẹ́ tó fi rán wọn múlẹ̀ scientifically kò lè proof ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọwá wà nínú nǹkan tí wọ́n ṣe nínú nǹkan tí wọ́n sọ tọ́jẹ̀ pé ní dẹ́yìn after 1000 years scientifically ó padà proof ẹ̀ wípé tí wọ́n wíyẹ òdodo ni ǹjẹ́ nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam pastor èyí tí science bá proof ẹ̀ ǹjọ́ gbà pójì sí Ọlọ́run ní sọ́ọ́ di mùsùlùmí ọwá ní science lè proof pé òṣùpá pín sí méjì science lè proof wípé èèyàn lè bímọ láì ní bàbá ọ̀nà tí wọ́n gbà bí Jésù ọjọ́ wo ni wọ́n bí ọjọ́ wo ló sọ̀rọ̀ science lè proof pé èèyàn lè sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ àtàwọn iṣẹ́ ìyanu science lè proof pé ẹnìkan lè jí òkú gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí wọ́n ní science lè proof pé ìwọ ọlẹ̀ pé èèyàn lè sọ ọtí di èèyàn lè sọ omi lọ tí wáìnì gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tiẹ̀ ó sì gbà bẹ́ẹ̀ nítorí pé ìkórìíra brother yìí bóyá látara pé ẹ trace pé mùsùlùmí ló máa jẹ́ ẹ̀sìn kan ní brother yìí jà fún pé àní ẹjọ́ pé ẹdírí yín ó pé ìwà wo fídíò pásítọ̀ yìí kejì tó ló ń challenge wọn náà káwò só nídìí èsì ìmọ̀ wá na brother yìí ìmọ̀ lù wọ́n lọ́gbọ̀ ẹnu pẹ̀lú iṣẹ́ tí wọ́n gbé dání pé ẹ máa lu afẹ́ níyẹn o ẹ máa wọlé ẹ máa jáde bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ ẹranko ẹ máa ṣàlàyé ẹ máa tú wálẹ̀ nínú ìgbèkùn ẹ máa fìdí ẹ̀ múlẹ̀ àwọn èèyàn kan wọ́n fẹ́ máa jẹ lọ lórúkọ ọ̀ràn Yorùbá nítorí pé Yorùbá dáná wọ́n fẹ́ máa dìfẹ́ẹ̀dì wọ́n fẹ́ máa fi ìran Yorùbá jẹun lọ wọ́n fẹ́ máa bà wá lójú jẹ́ ni o ẹ máa fìdí ẹ̀ múlẹ̀ ọ̀sán yẹn gbọ́n kankan àgébútà tára fi ń sẹ́wọ̀n irọ́ ni aláwọ̀ kan ò ní hàn lára èèyàn ẹ fìdí ẹ̀ múlẹ̀ tí ó yẹ wọn wípé ọmọ kan ò gbé Kùránì wáyé irọ́ ló bá dé aláwọ̀ kan hàn lára kíkan àwọn ni wọ́n kọ irọ́ ni wọ́n